lóòótọ́ ni pé orin pọ̀ nílẹ̀ yìí ṣùgbọ́n ọ̀kan pàtàkì ni orin fújì jẹ́. Orin fújì orin ńlá ni. Ǹjẹ́ bẹ́ẹ̀ ṣe wá mọ orin fújì tẹ́ ń gbọ́ fújì tẹ́ ń jó fújì? Ǹjẹ́ ẹ mọ ọ̀pọ̀lọpọ̀ àwọn òǹkọrin fújì yìí? Ǹjẹ́ ẹ mọ bí wọ́n ṣe tó? Ǹjẹ́ ẹ mọ bí wọ́n ṣe lówó lọ́lá tó? Ẹ jẹ́ á sáré ṣàgbéyẹ̀wò ẹ̀ ká wo àwọn mẹ́wàá nínú wọn eléyìí tó jẹ́ pé wọ́n lówó jùlọ dáadáa. Ṣẹ́yìn lè kà wọ́n? A bẹ̀rẹ̀ sí ní mú lé ní tere èjì tere ká wo networth wọn, ìyẹn ni pé bọ́n ṣe lọ́lá tó. Tá a bá ń sọ̀rọ̀ nípa networth, dúkìá wọn tó jẹ́ tiwọn gangan, tó jẹ́ pé asset wọn gangan, tó jẹ́ pé wọ́n ti yọ liabilities kò ń bẹ̀, ìyẹn gangan ni wọ́n ń pè ní networth. Ká wo ọjọ́ orí wọn, torí pé èmi ò jù ọ́ ìwọ ò jù mí, ó máa ń sábà fẹ́ bẹ́lẹ̀ láàrin àwọn olórin fújì yìí. Ìjà àgbàlagbà a lè ṣe ká má gbọ́ nínú àwọn tí wọ́n ń kọ fújì káàkiri ilẹ̀ yìí, ọmọ ìlú wo lọ̀kọ̀ọ̀kan wọn. Àti pé èèlò ni ọ̀pọ̀lọpọ̀ àwọn òǹkọrin fújì yìí máa ń gbà tí wọ́n bá fẹ́ lọ ṣeré lóde. A kì í forí igi tẹ̀lẹ̀. Nọ́mbà ní lèmi ò ti mú. Ẹni àkọ́kọ́, Alhaji Àyìndé Anífowóṣe Marshal K1 The Ultimate ni ẹni àkọ́kọ́. Ǹjẹ́ ẹ mọ̀ pé K1 The Ultimate yìí wọ́n bí ní ọjọ́ kẹta oṣù kẹta ọdún 1957. Bẹ́ẹ̀ bá kà lé ní ìjẹta ìrìn 66 years ni K1 The Ultimate lọ́dún tá a wà nínú ẹ̀ yìí ti ṣe ọdún 2023. Ọmọ ọdún mẹ́rìndínláàádọ́rin 66 years ni K1 The Ultimate. Networth K1 The Ultimate gẹ́gẹ́ bí àwọn olùṣèwádìí, gẹ́gẹ́ bí ìwádìí tá a ṣe, ó jẹ́ 800 million naira. 800 million naira. Ọmọ bíbí ìpínlẹ̀ Ògùn ni K1 The Ultimate ń ṣe o. Bó ti jẹ́ pé ìpínlẹ̀ Èkó lágàràwú ni wọ́n bí i sí. Ọmọ Ìjẹ̀bú ni K1 The Ultimate ń ṣe o. Ṣé wá rí K1 The Ultimate ká pé ó fẹ́ lọ kọrin lóde, ó kéré jù 5 million sí 15 million ló máa gbà. 5 to 15 million ni K1 The Ultimate ló máa gbà kó tó di pé ó lọ kọrin lóde. Alhaji Anífowóṣe Marshal K1 The Ultimate, ọmọ Ojúṣàgbọ́lá Ògọ́jì níjẹ̀bú Òde, olórí ọmọ ọba Akílẹ̀ Ìjẹ̀bú, nọ́mbà ní nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì, Alhaji Ajíbọ́lá Àlàbí Ọdẹ́tọ́lá tí gbogbo èèyàn mọ̀ sí Pasuma Wonder, Paso ọmọ ìyàwó Ànábì. Ọjọ́ ìbí Pasuma kò mú rárá. Ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kọkànlá ọdún 1967 ni wọ́n bí Paso. November 27, 1967 ni wọ́n bí Pasuma Wonder. Lọ́dún 2023 tá a wà nínú ẹ̀ yìí 56 years ní Paso, ìyẹn ni pé ọmọ ọdún mẹ́rìndínlọ́gọ́ta 56 years ní Paso lọ́dún 2023 tá a wà nínú ẹ̀ yìí. Bó tiẹ̀ jẹ́ pé ìlú Mushin ní ìpínlẹ̀ Èkó ni wọ́n bí sí, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ọmọ ìpínlẹ̀ Kwara ni bàbá rẹ̀ ń ṣe. Networth Paso, ìyẹn ni pé bó ṣe lọ́lá tó báyìí 550 million naira ni wọ́n ṣe sí. Ká pé Pasuma ká pé ó fẹ́ lọ kọrin lóde, 2.5 million sí 5 million ló máa gbà. Ó ní ṣe pẹ̀lú irú òde yẹn àti ibi tẹ́ ẹ bá fẹ́ pè é sí. Ẹlẹ́ẹ̀kẹta, Alhaji Saheed Akorede Okunola tí gbogbo wa mọ̀ sí Saheed Òṣùpá. Ọjọ́ bíi King Dr. Saheed Òṣùpá ó jẹ́ ọjọ́ keje oṣù kẹjọ ọdún 1969. Ìyẹn ni pé lọ́dún 2023 tá a wà nínú ẹ̀ yìí, Saheed Òṣùpá ó ti pé ẹni ọdún mẹ́rìnléláàádọ́ta 54 years. Ọmọ bíbí ìlú Ìbàdàn tí ṣe ìpínlẹ̀ Ọ̀yọ́ ni King Dr. Saheed Òṣùpá. Bó tiẹ̀ jẹ́ pé ìpínlẹ̀ Èkó ni wọ́n bí sí, ìyẹn ní Ajégúnlẹ̀. Networth Saheed Òṣùpá jẹ́ 500 million naira. Kápẹ́ fẹ́ pé King Dr. Saheed Òṣùpá sóde, ẹ ní owó tó tó 2.5 million sí 5 million bó ṣe ń gbà náà nìyẹn. Ẹlẹ́ẹ̀kẹrin ẹ̀wẹ̀, Alhaji Abbas Akande Obesere ọmọ Rápálá. Ọjọ́ ìbí Abbas Akande Obesere January 28, 1965 ni o. Ìyẹn ni pé lọ́dún 2023 tá a wà nínú ẹ̀ yìí, Akande Obesere ọmọ Rápálá ó ti pé ọmọ ọdún méjìdínlọ́gọ́ta 58 years old. Ọmọ bíbí ìlú Ìbàdàn tí ṣe olúìlú ìpínlẹ̀ Ọ̀yọ́ ni Abbas Obesere ń ṣe. Networth Akande Obesere ó jẹ́ 475 million naira. Ẹ̀yìn o, kápẹ́ fẹ́ pé Abbas Akande Obesere sóde, ẹ ní owó tó tó 2 million to 5 million.
ó ní í ṣe pẹ̀lú ibi tẹ́ ẹ bá pè é sí àti bí pàtí ọ̀hún bó ṣe jẹ́. ẹni ẹlẹ́ẹ̀karùn-ún ẹ̀wẹ̀wẹ̀ ẹni Sule Alao Malaika, Alhaji Sule Alao Malaika Madiba 1. ọjọ́ ìbí Sule Alao Malaika ọjọ́ 15 oṣù kejì ní lọ́dún 1973 ni wọ́n bí. ìyẹn ni pé lọ́dún 2023 tá a wà nínú ẹ̀ yìí, ẹni 50 ọdún 50 years old ẹni Sule Alao Malaika ló ń ṣe o. ọmọ ìpínlẹ̀ Ògùn, ọmọ bíbí ìlú Abẹ́òkúta ní ìpínlẹ̀ Ògùn ni. Networth Malaika 450 million naira ìní. kápẹ́ fẹ́ pe Malaika sóde ẹ ní owó tó tó 2 million to 5 million bíi ti ìgbà náà. ẹni ẹ̀kẹfà Adéwálé Àyùbá Mr Johnson ni. ọjọ́ ìbí Adéwálé Àyùbá ọjọ́ 6 oṣù karùn-ún ọdún 1966 ni wọ́n bí. ìyẹn ni pé lọ́dún 2023 tá a wà nínú ẹ̀ yìí, Adéwálé Àyùbá Mr Johnson ó ti pé 57 years láyé. ìyẹn ni pé ọdún 67 kọ́lọ́ńtù ọ̀dà gbogbo wọn lágbà. ọmọ bíbí ìlú Ìjẹ̀bú tí í ṣe ìpínlẹ̀ Ògùn ìní Adéwálé Àyùbá ń ṣe o. Networth ti Adéwálé Àyùbá ó dúró sí 400 million naira. kápẹ́ ẹ fẹ́ pe Àyùbá lóde eré ẹ ní owó tó tó 1.5 million sí 4 million. ó ní ṣe pẹ̀lú irú eré tẹ́ ẹ fẹ́ pè é sí àti ibi tẹ́ ẹ fẹ́ pè lọ. ẹnì keje ẹ̀wẹ̀ Rẹ̀mí Àlùkò ni. Rẹ̀mí Àlùkò Igwe the first. ọjọ́ ìbí Rẹ̀mí Àlùkò ọjọ́ tí wọ́n bí July 31st ọjọ́ 21 oṣù keje ọdún 1977 ni wọ́n bí Rẹ̀mí Àlùkò. ọmọ ọdún 56 ní báyìí, yẹn ni pé 46 years ni lọ́dún 2023 tá a wà nínú ẹ̀ yìí. bó tiẹ̀ jẹ́ pé ìlú Èkó ni ó ti ṣe kékeré tó dẹ̀ ń dàgbà ń bẹ̀, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ọmọ ìlú Iléṣà ní ìpínlẹ̀ Ọ̀ṣun ni Rẹ̀mí Àlùkò ń ṣe o. Networth ti Rẹ̀mí Àlùkò lọ́wọ́ yìí 350 million naira ní. kápẹ́ ẹ fẹ́ pe Rẹ̀mí Àlùkò bàbá bọ́sẹ̀ lélẹ́rẹ́ ẹ ní owó tó tó 1.5 million sí 4 million. ẹnì kẹjọ Alhaji Sefiu Alao Adékúnlé ọmọ oko tó gbó kírákírá. ọjọ́ ìbí Sefiu Alao ìní ọjọ́ 24 oṣù kẹta ọdún 1967. ìyẹn ni pé lọ́dún 2023 tá a wà nínú ẹ̀ yìí, Sefiu Alao ó ti pé ẹni ọdún 56 years láyé. ọmọ bíbí ìlú Ẹ̀gbá ìlú Abẹ́òkúta ìní Alhaji Sefiu Alao ń ṣe o. Networth ti Sefiu Alao lọ́wọ́ yìí 350 million naira ni o. kápẹ́ fẹ́ pe Sefiu Alao lélẹ́rẹ́ ẹ ní owó tó tó 1.5 million sí 4 million. ẹnì kẹsàn-án ìní Muritala Adémọ́lá Salaudeen tí gbogbo àmọ̀ sí Muri Thunder, Muri Alabi Thunder. ọjọ́ ìbí Muri Thunder ìní ọjọ́ 5 oṣù kẹjọ ọdún 1973. ìyẹn ni pé lọ́wọ́lọ́wọ́ lọ́dún 2023 tá a wà nínú ẹ̀ yìí, Muri Thunder ó ti pé ẹni 50 ọdún láyé 50 years old. ọmọ bíbí ìlú Ìbàdàn tí ṣe olú ìlú ìpínlẹ̀ Ọ̀yọ́ ìní Muri Thunder ń ṣe o. Networth ti Muri Alabi Thunder ó dúró sí 250 million. kápẹ́ ẹ fẹ́ pe Muri Thunder lélẹ́rẹ́ ẹ ní owó tó tó 1 million naira sí 3.5 million. ẹnì kẹwàá ìní Alhaji Taiwo Àkàndé Adébísí Abdulrasheed tí gbogbo èèyàn tí wọ́n mọ̀ sí Táyé Currency. ọmọ bíbí ìlú Ìbàdàn ni Táyé Currency ń ṣe o. ọjọ́ ìbí Táyé Currency ìní ọjọ́ 17 oṣù kejìlá ọdún 1974. December 17 1974 ni wọ́n bí Táyé Currency. ìyẹn ni pé lọ́dún 2023 tá a wà nínú ẹ̀ yìí, Táyé Currency ó ti pé ẹni ọdún 49 49 years old. ìlú Ìbàdàn ló ń gbé náà bí sí ló dẹ̀ fi ṣe bùgbé. Networth Táyé Currency ó dúró sí 150 million naira. kápẹ́ ẹ fẹ́ pe Táyé Currency lélẹ́rẹ́ ẹ ní tó 1 million sí 3.5 million. ọlá gbogbo wọn ò ní rẹ̀yìn láyé, wọn a máa lọ sókè síwájú sí ni. àtàwọn àti gbogbo àwọn òǹkọrin Fújì tó kù káàkiri orílẹ̀-èdè Nàìjíríà.